aya ọba sá, aya ọba sá, aya ọba sá, aya ọba sá, ọmọ ṣàléwá òkú ọdún, aya ọba sá. MC Blessiner. Onílé ìmọ̀bodè kí n tó wọlé, agbo alábòde fóṣù, bájá òṣùpá ṣe é bodè fọlọ́run ọba, ọlọ́jọ́ bí òní mọ́ wá kí. Ìyá olóríire tí ń sọjọ́ bí alájà Chief Shakirat ọmọ ṣàléwá àjíkẹ́ ọmọ rábìù aya ọba sá, gbéra ń lè òdìdè bẹ́tì rẹ̀ bá ń já mọ́mọ́ mi kàn rárá, ọmọ ní ń perí iyeye, ìpè tí mo pè ọ́ ń ò pè ọ́ síkú ń ò pè ọ́ sárùn rárá, torí ọjọ́ ìbí rẹ tó tún wọlé dé ni gbogbo ọjọ́ kejì nínú oṣù kẹrin ilẹ̀ àyájọ́ orí kádùn rẹ tọdún èyí tún ti pé. Àjíkẹ́ àwa bá ọ dúpẹ́ lọ́wọ́ ọba àláùrà. Àjíkẹ́ ò orí mọ́nàmọ́ná sun ọ̀ làáké, orí òjò lásùn ọ̀ lóko, orí rẹ̀ wá sun ọ̀ láwùjọ àwọn ẹni re. Gbéra ń lè òdìdè kọ́ ọmọ ìrawọ́ ọpẹ́ sólúwa ọba. President fún ẹgbẹ́ Top Diamond home and abroad ni mò ń kí o. Akéwéjẹ gbogbo gbọ́ba níyọ̀ Ìkòròdú. Ikú òní àfilé rẹ̀ sóde, àrùn òní filé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀. Ọ̀gbàgbà wà ní jáde gbà lọ́wọ́ rẹ̀ lágbára lọ́wọ́ olúwa ọba. Yèyé Bẹ́wàjí like minded. Òní ṣe tí òní ṣe tẹ́, agbami ayé òní gbé ọ lọ lágbára lọ́wọ́ bàbá òkè. Èdùmàrè ọ̀wà níjọ́ fọdún èyí ṣàṣemọ yára sàmí ògbétò àmì mi. Gbogbo ẹbí ara ọ̀rẹ́ ojúlùmọ̀ pátápátá ló kí ọkú ọdún o. Tóbi lórí àwọn ọmọ rẹ gan pẹ̀lú ọkọ ọmọ gbogbo wọn pátá ọmọ ní Canada ní US London pẹ̀lú Nàìjíríà gbogbo wọn ni wọ́n kí ọkú ọdún. Wọ́n lò ní fọdún èyí ṣòpin lágbára lọ́wọ́ olúwa ọba ọ̀sẹ̀ ní. Gbogbo ẹgbẹ́ Billionaires Ladies Club ní London home and abroad wọ́n kí ọ gidi. Gbogbo ẹgbẹ́ Top Diamond gbogbo gbọ́ba níyọ̀ Ìkòròdú wọ́n kí ọ fún tọjọ́ bí rẹ. Wọ́n lórógbó ajẹ́kù ògbó kọ́ ọ tọ́kọ́ ọpẹ́ láyé. Ìyá ọlọ́jọ́ bí orí òní jẹ́ ọ̀dẹ ní àná, bọ̀ wá sí bó ti lè pẹ́ nílé ayé tó. Ikú òní pọmọmọ́ ọ lọ́wọ́ yára sàmí ògbétò àmì mi. Ìlà o alájà Shakirat àjíkẹ́ ọmọ ṣàléwá gbéra ń lè òdìdè. Ìjàyè kún mi ní ìṣèlú bàbá tó bí ọlọ́mọ. Ìjàyè o Ìjàyè ọmọ kún mi àjàdí ìgbò kún mi tí kún mọ́ lóoru. Ààrẹ ń pè ọ́ òun dífá bífá rẹ̀ bá fọre táàrí ọba fọre ńkọ́. Ààrẹ rákìtàn ọmọ adìẹ bọ̀ wálé kò jí kò gbé bẹ́ẹ̀ ni kò rà á. Àgbákò lọ́mọ adìẹ ṣe nínú ilé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Àjíkẹ́ àdé mọ̀ ń gbọ́ aládìẹ ń lọgun ààrẹ ń lọta. Bàrẹ́ bá fúnni ládìẹ sì lójúmọ́. Àfìgbòdìdì ẹran lọ́wọ́ ẹni. Ìwìn wẹ́rẹ́ tí jorí ọkọ̀ ọmọ sádìwìn arúgbó rẹ̀ tù. Alájà ọmọ ṣàléwá Shakirat àjíkẹ́ ọmọ rábìù aya ọba sá, ìwọ lọmọ pínre láàrin. Ìkan ọ̀gbọ́dọ̀ jù kàn, bí kan bá jù kàn bí kan bá jù kàn. Ogun ní dá sílẹ̀ nílé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gan. Èdùmàrè oníjọ́ fọdún èyí ṣòpin ọlọ́jọ́ bí ẹyẹ tèmi ọ̀jẹ̀ fò kọ́ fapá kan fò láéláé. Ó dilé ìyá rẹ̀ tá a gbé bí ọlọ́mọ. Ọmọ jẹun o ọmọ àríbidó ojókú ẹlẹ́wọ̀n rọ̀rọ̀. Ọmọ onítẹ̀ ojo èyí àjòjì ọgbọ́dọ̀ wọ̀. Àjòjì bá wọ́gbọ́ àbárẹ̀ lámúṣẹ́bọ. Ọmọ yúmuyúmuyúmuyúmuyúmu lóró ń ké. Ọmọ òròmọ́sọ̀kù ó pé yóò mú láàyè òun máa sọ. Ọmọ amújẹmúra ọmọ amújẹmúta ọmọ amújàrẹ́rìn okú ọlẹ́wò nínú ilé ìyá rẹ̀ tó bí ọlọ́mọ. Bó o bólóko kó diṣu wálé, bó o bólóko kó fìjàrá àdí rẹ̀ diṣu bọ́kú. Ọmọ apàlọ́ ṣáájú ìjà, ọmọ àtẹ̀pẹ́ àti sànpọ̀nà. Èsì yìí ń jà níran yín o. Ẹ̀yin lọ máa rí bí dó tí ò gbọ́dọ̀ dé oró, ẹ jẹ́ kí oró rìn láàlà. Ẹ̀yin náà ni ẹ̀yin lọ́mọ ológbò jẹun, ọmọ olójú gbé, ọmọ kókú lọ níyàn ọmọ kárùn lọ, ọmọ lísàbí níyàn ọmọ agbòǹgbò àkàlà. Gbére o ọlọ́jọ́ bí gbére o gbére o wọ́n ọlọ́jọ́ bí òní tẹ́ òní tí òní rámáyé. Èdùmàrè òní jórí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Lágbára lọ́wọ́ olúwa ọba ó ti sọnù èyí náà. Ọ̀sẹ̀ mi.